sọmọ Mọ́jàsọ́lá ikú bàbá ẹrú kú. Ìgbòho Òòṣà ni Mọ́jàsọ́lá ikú bàbá ẹrú kú. Eléyìí lọ́mọ ogun ó ní sàábé ikú bàbá ẹrú kú. Mo kí gbogbo àwọn kóòtù òjìrè nílòkó lájò níbikíbi tẹ́ bá ti ń wò mí. Mo bẹ̀ yín mo wọ̀ yín ni gbogbo ẹni tẹ́ bá wo fídíò yìí tẹ́ ń gbọ́ fídíò yìí ẹ bá wa pín fídíò kọ lọ dáadáa. Freedom at last fún olóyè. Freedom at last fún bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ jẹ́ ká mọ ọjọ́ ká mọ yọ̀ lọ́wọ́ tá a wà yìí ẹ má jẹ́ ká dá òtún ẹ̀. Ìròyìn ayọ̀ lápadà gbọ́ lórí ìgbésẹ̀ tí bàbá wa Sunday Adéyẹmọ gbé. Bàbá àníwáyé tì báyìí ẹ̀mí yóò gùn ẹ tètè bá a gbé ìgbésẹ̀ lórí bàbá wa Sunday Adéyẹmọ tó ní ìtúsílẹ̀ ìtúsílẹ̀ lórí làwa fẹ́ báyìí o ní gbogbo ọmọ lọ́wọ́ tá a wà yìí àfẹ́ nǹkan mi jù tí ló lé náà lọ abẹ́kẹ̀ ètè bá a gbé ìgbésẹ̀ tí bàbá wa Bọ́lá Ahmed Olódòdẹ kí wọ́n ètè yọ wanted kù lórí olóyè nígbà tí gbogbo ọmọ Yorùbá fẹ́ nìsí nìyẹn nǹkan tá a fẹ́ nìsí nìyẹn bàbá wa Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Owóadé Abímbọ́lá bàbá Akínyìn orúkọ lórí babaládé o ìyìn tó pè ní orúkọ bàbá o ọmọ yìí ni mò ń ṣe o mi ò tó yájú sí yín torí ò tó bẹ́ẹ̀ wọn ò bí bàbá Lámìdí yájú sí bàbá àmọ́ ọláyé pé orúkọ là ń pe ọba aládé òun ni mo fi ń pè ní mo pè lórúkọ bàbá ẹ má bínú o èdè bá wa gbé ọ̀rọ̀ bàbá wa Mọ́jàsọ́lá èdè bá wa gbé ọ̀rọ̀ wọn wò ìtúsílẹ̀ wọn la fẹ́. Ohun tí wọ́n wọ́n bá yín fún àwọn gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ aládé àwa náà à ń bẹ̀ yín ni torí pé Ìgbòho Òòṣà wọn kì í ṣe ọ̀daràn Ìgbòho Òòṣà kì í ṣe kírímínà o wọn ò pààyàn bẹ́ẹ̀ ni wọn ò fàdíyà ìjà gbogbo ọmọ Yorùbá ni wọ́n ń gbé o tí Buhari di tó fi lébọ̀ lé wọn ní wọ́n tẹ̀dí o tí Buhari fi gbógun tì wọ́n o wọn ò jà fún orí ara wọn nìkan o wọn ò jà wọn fámìlì wọn o ìjà ogun ọmọ kóòtù òjìrè ni wọ́n ń jà o ó ní Buhari fi gbógun tì wọ́n ló fi lé wọn kó nínú orílẹ̀-èdè Yorùbá o ló fi lọ yóò di o bàbá wa Aláàfin Ọ̀yọ́ gbogbo ọmọ kóòtù òjìrè gbogbo àwọn tá a jọ mọ yín à ń bẹ̀ yín ni ìgbésẹ̀ tí bàbá wa Sunday Adéyẹmọ gbé tó fi wá bá yín nílùú Ọ̀yọ́ a fẹ́ kí ẹ bá wa wu ọ̀rọ̀ náà wò kẹ́ẹ̀dẹ̀ bá wa bọ́ Olódòdẹ sọ̀rọ̀ kí wọ́n yọ wanted kù ní orí wọn kí wọ́n jẹ́ kí wọ́n wálé àwọn nìkan la gbójúlé o láti bá wa gbógun ti àwọn ọ̀daràn tí ń dà wá láàmú nílẹ̀ kóòtù òjìrè àwọn nìkan la gbójúlé lẹ́yìn Ọlọ́run ọba tó dá gbogbo ayé àwọn sì ni ẹni tí ìran Yorùbá gbójúlé lọ́wọ́ tá a wà yìí tó àwa la mọ̀ pé àwọn nìkan la mọ̀ pé òun ni àwọn bíbù ìbẹ̀rù òun là fi ń bẹ̀yìn gbogbo ọmọ Yorùbá fi ń bẹ̀yìn bàbá wa Owóadé Ẹlẹ́wù Ẹ̀tù àbẹ̀yìn ni àwọn gbogbo ọmọ Yorùbá ń bẹ̀yìn gbogbo ọmọ Yorùbá ń wọ̀ yìí ni ẹ̀ẹ́tì bá wa bọ́ Olódòdẹ sọ̀rọ̀ kí wọ́n yọ wanted kó lọ́rùn wọn adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ yín pé wọ́n fẹ́ wọ́n àwọn fẹ́ wá rí yín ẹ ti gbà wọ́n láàyè wọ́n sì wá gbogbo ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ kí lọ́wọ́ yín ẹ pẹ́ lórí àlééfà yẹn lágbára Elédùmarè ẹ pẹ́ níbẹ̀ àṣẹ sì ni yóò pẹ́ lẹ́nu yín kán yẹn ké ṣe
ọmọ ayé ò ní kò lẹ́nu yín o bàbá wa kábíyèsí ikú bàyèyè aláàfin Ọ̀yọ́ bàbá ó kí yín o bàbá wa Olúgbọ́n bàbá wa Francis Olúgbọ́n bàbá kí yín o ẹ kú ìfẹ́ tẹ́ ẹ ní sí ìran Yorùbá ẹ sì kú ìfẹ́ tẹ́ ẹ ní sí bàbá wa Sunday Adéyẹmọ Ọlọ́run tó dá gbogbo ayé tó dá ayé tó dá gbogbo wa kò ní fẹ̀yìn náà lọ́hùn sílẹ̀ gbogbo tẹ́ bá dáwọ́ pátápátá gbogbo ẹ̀ ní mọ̀ ọ́ ṣe fún yín gbọ́lá ibi tí gbọ́ ọ̀dí bàbá wa Sunday Adéyẹmọ sọ nípa yín bàbá bàbá wa wó ilẹ̀kùn pé láti ìgbà tí Buhari ti gbógun tàwọn àgbà lẹ́ẹ̀dí dúró ti àwọn digbí lẹ́ẹ̀fà kan padà lẹ́yìn àwọn òun ló fà á nígbà táwọn tó bá wọn fi wá rí Aláàfin Ọ̀yọ́ àwọn náà bọ́lọ̀ wàárẹ̀ yìí náà láti wá sọ nǹkan tí ń dùn àwọn lọ́kàn fún yín tó àwọn òpè yìí náà lẹ́lẹ́ ṣe ẹ̀yin lẹ tó ṣe ọba Olúgbọ́n kò kéré nílẹ̀ Yorùbá ọba Olúgbọ́n wọn ò kéré nílẹ̀ Yorùbá pàápàá wọn ní ẹlọbi Olúgbọ́n Àrẹ̀sà ó kọ ní ẹni ẹ̀wò ọba Olúgbọ́n wọn ò kéré nílẹ̀ Yorùbá òun ló fà á tí bàbá wa Sunday Adéyẹmọ fi wá bá yín bàbá nígbà tí wọ́n sì wá bá yín nǹkan tí wọ́n ń fẹ́ òun ni wọ́n béèrè yẹn arúgbó ọmọ Yorùbá tí mọ̀ pé lóòótọ́ ẹ kájú ẹ̀ ẹ lè bá wa yanjú ẹ̀ anígbàgbọ́ ẹ lè bá wa yanjú ẹ̀ bàbá Olúgbọ́n ẹ̀mí yóò gùn bàbá àní wáyé tì báyìí Ọlọ́run Elédùmarè ló jẹ́ ká rí yín pẹ́ ẹ̀mí yóò gùn a ó rí yín pẹ́ ẹ tètè ọ̀rọ̀ tí bàbá wa Sunday Adéyẹmọ ọ̀rọ̀ tí wọ́n sọ nínú ààfin yín ọ̀rọ̀ méjì yẹn náà ni ọ̀rọ̀ tó ṣe kókó tó ṣe pàtàkì àkọ́kọ́ nípa síkírítì ilẹ̀ Yorùbá tó gbọ́ àwọn pé ilẹ̀ síkírítì mẹ́rin ilẹ̀ Yorùbá ètò ìdáàbòbò ó mẹ́rin ilẹ̀ Yorùbá àwọn pípù yìí wọ́n ti ń pa wá jù wọn ò fún wa lọ́kàn balẹ̀ bí a ṣe ṣe tí nǹkan yóò fi lóhùn gbàgbé òun bàbá wa Ìgbòho Òòṣà ni wọ́n sọ ó ní wọ́n sọ fún yín pé kẹ́ ẹ̀ dé gbígbèsè kẹ́ ẹ bá àwọn ọba tó kù sọ̀rọ̀ kí wọ́n wà kan ṣe sí i ó lè jẹ́ pé wọ́n sọ náà wọ́n pé àwọn ọ̀dọ́ pé dandan lá kí ẹ gbé fáwọn àmọ́ ẹ tẹ́ ẹ bá gbé fún àwọn ṣe tán láti tẹ́ńtọ̀ lẹ́yìn tó gbà àwọn òní dáadáa. ẹ̀ẹ̀kejì wọ́n sọ wípé kẹ́ ẹ bá wọn bá Olúdòdè sọ̀rọ̀ nígbà àwọn ọmọ kẹta wọn ṣe tí wọn fi tí ìyọwọ́ tẹ́sí kó lórí ọkọ̀ àwọn láti bí ọdún mẹ́jọ kí làwọn ṣe àwọn ọ̀pá yẹn àwọn òfàdíyà ìjọba Yorùbá làwọn ń gbé ní bàbí lébẹ̀ làwọn ni wọ́n tẹ̀dí tó fi fẹ́ pa àwọn. nígbà tí Buhari ti wá kò lórí èpò kí ló wá ṣẹlẹ̀ tí bàbá Tinubu tí wọ́n lè yọ wọ́n tẹ̀dí yẹn kúrò àti pé tó ìjẹ́ pé ọmọ Yorùbá náà ni ìjà Yorùbá sì ni wọ́n sì ń gbé kí ló dé ẹ bá wa bá bàbá Tinubu sọ̀rọ̀ kí wọ́n yọ wọ́n tẹ́ẹ̀dì kú lórí bàbá wa Sunday Adéyẹmọ torí pé wọn kì í ṣe ọ̀daràn. nǹkan tí wọ́n sọ yìí náà ni gbogbo ọmọ Yorùbá fọwọ́ sí nǹkan tí gbogbo ọmọ Yorùbá fẹ́ nìyẹn gbogbo àwọn kóòtù òjíire nǹkan tá a fẹ́ nìyẹn ẹ tètè bá ìgbésẹ̀ yẹn adìrẹ́bọ̀ lágbára Elédùmarè ìgbésẹ̀ yẹn yóò wá sí ìmúṣẹ láìpẹ́ lájìnà á gbọ́ ìròyìn ayọ̀ òun làbí sọ wípé freedom at last ni o ẹ̀mẹ́ẹ̀ká lóye méjì o tó anígbàgbọ́ nínú Ọlọ́run àti nínú bàbá Olúgbọ́n gbé ìgbésẹ̀ tí bàbá Sunday Adéyẹmọ wọ́n gbé yìí wọ́n gbé gbogbo ẹ̀yọ́ bá wá tẹ́ ẹ kúnlẹ̀ Yorùbá ẹ má bẹ̀rù ẹ má fòyà kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ sí yín gbogbo ara mọ̀ pé Ìgbòho ṣe wọ́n tẹ̀ di ìgbésẹ̀ tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ gbé
láì jẹ́ kí olóyè wá rí àwọn nínú ààfin wọn. Gbogbo ẹ̀rọ tó kù lẹ́yìn ẹ̀ lè gbé ẹ̀yìn fàdé olóyè ẹ̀yẹ tó mọ̀ pé lóòótọ́ lẹ ẹ wà lẹ́yìn olóyè lóòótọ́ ẹ fẹ́ ìdùsílẹ̀ wọn ẹ̀yìn wọn lẹ́lẹ̀ wà ẹ jẹ́ kí ìjọba ọmọ kò ní bó ti ń ṣe kankan. Ìjà yín náà wà nùjà tí olóyè ń jà tó wọ̀ pé àṣẹ ti kù lẹ́nu yín. Àwọn olóṣèlú yìí wọ́n ń tẹjú yín mọ́lẹ̀ bó ṣe wù wọ́n. Gbogbo yẹn náà wà nùjà tí olóyè ń jà. Gbogbo yẹn náà wà nùjà tí olóyè Mọ́jàsọ́lá ń jà. Ìjà yín náà wà nùjà tí olóyè ń jà o. Òun là fi sọ fún yín pé ẹ tètè lọ́wọ́ tá a wà ẹ́ gangan ni ẹ nídìí láti dìde. Nígbà tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ti dìde yẹn tó ti pè tó ti wá jẹ yẹn tí bàbá Olúgbọ́n náà ti pè tó ti wá jẹ yẹn gbogbo ìjọba tó kù náà ẹ̀yin náà ẹ̀yin fàdé olóyè kó wá bá yín láàfin yín bẹ́ẹ̀ sọ̀rọ̀ síta kí wọ́n tètè yọ owó tẹ̀sí yẹn kó lórí wọn kí wọ́n sì fọ̀n fún àkáǹtì wọn tí wọ́n ti pa kí wọ́n yẹ kó lóyè wálé padà wọ́n wá bẹ̀rẹ̀ bísíǹsì wọn padà. Òdìdó yín lọ́nà tó gbé ń jà fún ìran Yorùbá wọ́n wá sọ́dọ̀ yóò dí ẹ̀yin ọba wa tẹ́ ẹ jẹ́ ẹ̀yin ọba wa tó yẹ kẹ́ wá jíjà fún ẹ̀yin bẹ̀rẹ̀ tí wọ́n ń gbógun tó ìjẹ́ kó tẹ́ ń jẹ tó yẹ kó rí bẹ́ẹ̀ ọjọ́ ìrẹsì pé lè dà àmọ́ lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀ kí a jọ gbómi lákaná gbogbo yàrá bàbá lẹ Yorùbá ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀ kí a jọ gbómi lákaná lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ ká jọ gbómi lákaná o kí a jọ fọwọ́ wọwọ́ kí ogun security tí ń jà wá nílẹ̀ Yorùbá kó dópin àwọn anígbàgbọ́ sọ́lọ́ anígbàgbọ́ sí pé gbogbo tá a béèrè ẹ ṣe fún wa ó dá wa lójú torí bó ṣe ń pa àwọn ọ̀ràn wa òdùmọ́ wa nú bó ṣe ń pa àwọn ọ̀ràn wa inú wo òdùn sí nígbà táwọn ẹ̀yà mi bá ń dáàbò bo ọmọ tiwọn kí ló wá dé táwọn náà lè dáàbò mọ́ tàwa náà nígbà tí ẹ̀yà Buhari ẹ̀yà Fúlàní ń dáàbò bo ọmọ tiẹ̀ kí ló wá ń ṣe àwa tí àwa náà tí a lè dáàbò bo ọmọ tàwa náà kí ló ń ṣe wá ọmọ olóyè ó yẹ ká dáàbò bo ni ó yẹ ká dì sẹ́nu kú nígbà tí ìran Fúlàní ò ní ti àwọn ọmọ tẹ̀ sẹ́nu kú ó yẹ káwọn náà ká tẹ ọmọ tàwa sẹ́nu kú ó yẹ ká wá bá ṣe dáàbò bo ọmọ tàwa náà ni òun làbí ń pe gbogbo èèyàn bá wa tí àkíyèsí ipé kẹ́ẹ̀dẹ̀tẹ̀ fi máa sọ kán kí wọ́n yọ owó kẹ́ẹ̀dì kó lórí olóyè kó lóyè ọ̀rọ̀ kó lè bá àráyé wálé kó wá fẹ́ bísínẹ̀sì wọn kó ráyè wálé láti wá fẹ́ ìsàlẹ́jì síkọ́jì náà lámúlẹ̀ Yorùbá torí gbogbo àmọ̀ pé àwọn nìkan náà ni wọ́n lè ṣe ọ̀rọ̀ síkọ́rítì yìí tí ó fi lòun gbàgbé lẹ́yìn wọn kò sẹ́lòmíì ẹ̀mẹ́rin ká dá ọjọ́ ẹ̀ orí iṣẹ́ takuntakun tó lóye ṣe kò yẹ kí gbogbo ọmọ Yorùbá gbàgbé àti ní gbàgbé lágbára Ọlọ́run àní gbàgbé torí gbogbo alamọ rí ilẹ̀ tó ṣe fún wa tó nígbà tí ojú ń pọ́n wa táwọn Fúlàní ń pa wá ní gbèdégbèjọ́ bí gbogbo àwọn ọlọ́pàá ti pọ̀ tó lẹ̀ Yorùbá olóyè nìkan la mọ̀ rí pẹ̀lú gbogbo látọ̀nà ń kẹ́ wọn pẹ̀lú egbò tí wọ́n wà àwọn nìkan wọ́n dìde wọ́n lọ́gbọ́n tó gẹ́ ìpàdé Fúlàní pa wá tó gẹ́ àbàdé pa wá mọ́ ẹ wá wo gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé ẹ wo ìgbésẹ̀ tí wọ́n gbé ẹ wò ó irú yẹn bẹ́ẹ̀ ló wáyé ká kọ̀yìn sí ẹ̀yin ọba wa ṣé irú yẹn bẹ́ẹ̀ ló yẹ ká kọ̀yìn sí ó yẹ ká wọ̀ ọ̀nà láti tì lẹ́yìn ni ó yẹ ká wọ̀ ọ̀nà láti tì wọ́n lẹ́yìn. Bàbá Olúgbọ́n adúgbò lọ́wọ́ yín o nígbà bàbá olóyè wọ́dọ̀ yín ẹ ti gbà wọ́n ẹ ti tì wọ́n lẹ́yìn bẹ́ẹ̀ tì wọ́n lẹ́yìn Ọlọ́run ìdùnnú ó tẹ̀ yín lẹ́yìn ojú òní tì yín
ojú òní tí yìí ìgbésẹ̀ tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ àti Olúgbọ́n gbogbo ẹ̀yin ọba tó kù náà ẹ̀yin náà ẹ tètè gbígbésẹ̀ yẹn káyọ̀ àwọn olóòótọ́ lóòótọ́ ẹ nífẹ̀ẹ́ ilẹ̀ Kóòtù Òjíire ẹ fẹ́ security ẹ fẹ́ kí ìdáàbòbò ó ṣẹlẹ̀ sí wálẹ̀ Yorùbá ẹ̀yìn fàtí wọn pẹ̀lú ìlú pẹ̀lú ijó ni wọ́n fi wá dọ̀ yín pẹ̀lú ìlú pẹ̀lú ijó lórí òfin ọ̀dọ̀ yín gbogbo ẹ̀yọ́ bá tẹ báyìí fàtí lóye ìwọlé ìwọ́dọ̀ yín tó wà mọ̀ pé kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí lóye làfi ń pawó fún yín gbogbo ọmọ Yorùbá ń bẹ̀yìn àwọn yìí ni ẹ tètè ẹ fi kùnlùkùn ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba tó kù kẹ́ ẹ ti lóye lẹ́yìn kẹ́ ẹ ti bá bàbá wa Olódòdẹ sọ̀rọ̀ Tinubu Jagaba ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n yọ wanted kú lórí wọn lórí olóyè tó lórí kì í ṣe criminal olóyè kì í sọ̀daràn o ṣé ẹ ti gbọ́ nǹkan tá a ní ká a sọ fún yín lónìí nìyẹn gbogbo ẹni tẹ bá kọ́ fídíò yẹn bá wa pín fídíò ìbọlọ dáadáa ẹ̀sìn wọn láti bá wa sọ̀rọ̀ káàmù lórí YouTube channel wa ṣé ẹ ti gbọ́ ẹ ṣe gan ni kò ní túwà kò ní rẹwà ilẹ̀ Yorùbá ọbọ̀lọ̀ gba ètò sílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní darandaran tí wọ́n pe wá ní darandaran orí kìí ṣe darandaran mọ́ darandaran ni wọ́n àwọn Fúlàní tá à ń sọ yìí wọn kìí ṣe darandaran mọ́ darandaran ni wọ́n ọgbọ́n àti wàá gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa ni wọ́n ń lé o wọ́n fẹ́ wá gbalẹ̀ lọ́wọ́ wa ni àwa ni ká má sun àsùnpara ká má sun àsùnpìyè ká ìdèjì lójú oorun wa torí tó bá lé wa kó lórí ilẹ̀ wa kò sí ta fẹ́ lọ o wọn ò ní gbà wá lórí ilẹ̀ wọn o ilẹ̀ Yorùbá náà ní tiwa o ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká má jẹ́ kí àwọn àtọ̀hún wa kan wá gbalẹ̀ lọ́wọ́ wa o ṣé ẹ ti gbọ́ ètò náà kò ní jù báyìí lọ ẹ ṣe gan ni mo kí gbogbo ẹni tẹ́ wo ètò yìí gbogbo ẹni tẹ́ gbọ́ ètò yìí orí tẹ̀ fún ojú náà ní fọ́ o bẹ́ẹ̀ ni èyí tẹ̀ fi ń gbọ́ mi tí ò ní di ọwọ́ tẹ̀mí bá mi kéde olóbì lọ dáadáa ẹni fọ́nà pẹ́ mọ́ sí o èmi ní mọ̀ wá bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà ní mọ̀ dé bá láti Èdùmàrè yóò túbà yóò tùsẹ̀ fún wa ilẹ̀ Kóòtù Òjíire kò ní bàjẹ́.